Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ tèmi, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Mo kí wa lókè, mo kí wa lóko, mo kí wa ní gbogbo ibi tí ojúmọ́ bá ti mọ́ wá sílé ayé. Orúkọ tèmi òun náà láti gbọ́ yìí. Nǹkan ẹ̀kan tèmi máa ń ṣe lórí social media ni pé mo máa ń rán àwa ọmọ Yorùbá, máa ń rán wa létí àwọn nǹkan tí àwọn bàbá ńlá wa tó ń lò láyé àtijọ́ kó tó di pé òyìnbó dé. Iṣẹ́ tí mo fẹ́ fún wa lónìí òun náà ni iṣẹ́ tí wọ́n máa ń pè ní àrọ̀bì. Kí là ń pè ní àrọ̀bì? Òun náà ni back to sender lédè òyìnbó. Ẹnikẹ́ni tó bá ti ro aburú sí wa, tó bá wá ṣe oògùn kan pé kó rí báyìí fún wa, ṣé rí bó ṣe sọ yẹn gangan ló ṣe máa rí fóun. Tí irú ẹni bẹ́ẹ̀ bá ṣe oògùn wípé kí olódì wa kó kú, òun ló máa kú. Tí ó ń tàn bá lọ ṣe oògùn pé kí olódì wa pé kó má rí ṣe, kí gbogbo nǹkan dàrú fún òun ni ó máa ṣẹlẹ̀ sí. Tàbá ti ní gbẹ́rẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí, òun náà máa ń pè ní àrọ̀ ìbì, kárọ̀ ìbì, kárọ̀ dànù. Lédè olóyìnbó wọ́n ní back to sender. Tí a bá fẹ́ ṣe oògùn yìí, ẹ ká wá aláǹgbá adárípọ́n tí ara ẹ̀ yá dáadáa, tí ibi kan kò gé lára aláǹgbá adárípọ́n yìí. A wá dì sínú aṣọ funfun ìlàjì ọ̀pá òtítọ́. Tá bá ti dì sínú ẹ̀, a wá gbẹ́ kòtò, a wá sin aláǹgbá náà bí ìgbà téèyàn sin òkú. Tá bá ti sin aláǹgbá yìí ó lè wà láàyè fún ẹ̀yin oníbèrè. Bákan náà a sì lè pa kó tó di pé a máa sin, nítorí pé bàbá sin náà yóò padà kú náà ni. Tá bá ti wá sin, a fi sílẹ̀ ńbẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án. Ọjọ́ mẹ́sàn-án yìí ká rí dájú pé òjò rọ̀ pa ní ibi tá sin sí. Tójò bá ti rọ̀ pa, ẹ jẹ́ ká filẹ̀, ìyẹn ò dá mọ́ nìyẹn. A kì í ṣiṣẹ́ ní àsìkò tójò bá ń rọ̀ léraléra. Tá bá ti sin, a fi sílẹ̀ ńbẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án. Tó bá di ọjọ́ kẹsàn-án, a wá lọ wù. Tá bá ti wù, kò nídìí ká yọ kúrò nínú aṣọ funfun. Nínú aṣọ funfun tó wà yìí náà láti gbé sínú apẹ̀. A wá fi odidi atare kan, a fi sí lẹ́gbẹ̀ẹ́. Tá bá ti fi sí lẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká jó pẹ̀lú odidi atare kan yẹn. Tá bá ti jó tán, ẹ jẹ́ ká wá àdó kékeré kan ká rọ́ sínú ẹ̀, ká gbé pamọ́. Tá bá ti wá fẹ́ lò, a mú blade, a fi sí gbẹ́rẹ́ 21 sí àárín orí wa. A wá fi ẹ̀bù yìí, a fi rá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Back to sender ni iṣẹ́ tó máa ń ṣiṣẹ́ dáadáa téèyàn lè fọwọ́ ẹ̀ sọ̀yà ni. Ẹ̀yin tí ẹ wá ń gbọ́ àwọn fídíò yìí, ẹ má gbàgbé pé èmi máa ń sọ fún wa gbogbo ìgbà pé ní tí mo ṣe ń torí ẹ̀ ṣe àwọn fídíò yìí òun ní láti polówó ẹgbẹ́ kan fún wa. Kí ni orúkọ ẹgbẹ́ náà? Association of Africa Tradition and Culture. Òun lorúkọ ẹgbẹ́ náà. Nǹkan tá à ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé à ń gbé àṣà Yorùbá, à ń gbé lárugẹ. Gbogbo nǹkan tí ó bá ti jẹ mọ́ àṣà Yorùbá là ń gbé lárugẹ nínú ẹgbẹ́ náà. Kí wá ní àǹfààní tí ọmọ Yorùbá lè rí nínú ẹgbẹ́ yìí? Òun náà ni pé àwọn èèyàn wọ́n máa ń sọ̀rọ̀ oògùn ìbílẹ̀ sínú ẹgbẹ́ náà. Oògùn tí wọ́n bá ń wá nínú ẹgbẹ́ náà o lè rí. Oògùn tó ò tí ì gbọ́ rí o lè rí. Ní tí ẹgbẹ́ náà tó ń ṣe fẹ́yàn ni pé bó bá ṣe pé oògùn orí fífọ́ ni ìwọ mọ̀ tó bá sọnù ẹgbẹ́ yẹn, ẹlòmíì náà tó ṣe oògùn nírun lòun náà mọ̀ tó sọnù ẹgbẹ́ yẹn. Ìwọ tó wá ṣe pé òun wá oògùn orí fífọ́ àbí oògùn onírúurú, ètò ń sọ ìyá lè máa jẹ́ àǹfààní fún ìwọ náà. Ìwọ tó jẹ́ babaláwo o lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ìwọ tó jẹ́ àfáà o lè darapọ̀ mọ́. Bákan náà ìwọ tó jẹ́ wòlíì o lè darapọ̀ mọ́. Kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ kí èèyàn ṣáà ti jẹ́ ọmọ Yorùbá. Àtòwá wà ní Nàìjíríà ni, àtòwà ní òkè òkun ni àbí ibikíbi. Tó bá ti jẹ́ pé WhatsApp ó dé ìlú tó wà, ìwọ náà lè kópa nínú ẹgbẹ́ náà. Kò nídìí pé ọ̀nà jíjìn mo wà, ibi báyìí mo wà, kò nílò ibi tẹ wà. Orí WhatsApp yìí òun náà láti máa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn agbára ilẹ̀ Yorùbá. Àwọn oògùn tó ṣe pé a ní lè máa sọ sí ìta gbangba inú ẹgbẹ́ yẹn lẹ ti máa gbọ́. Ní àwọn oògùn tó ṣe pé àwọn iṣẹ́ inú ilé ni, kì í ṣe ní tó yẹ ká máa tú síta, inú ẹgbẹ́ yẹn lẹ ti máa gbọ́. Ìwọ tó wá ṣe pé o ò ṣe babaláwo, o ò ṣe kankan, kódà o ò mọ̀ nípa oògùn ìbílẹ̀, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn kí ìwọ náà máa jẹ àǹfààní àwọn nǹkan tó ń sọ ńbẹ̀. Láti lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà,
ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba àpapọ̀ ni àti registration àti ID card ó jẹ́ 5,000 naira. Àkáǹtì tí ẹ máa fi owó náà sí, tẹ́ bá ti mẹ́sẹ̀gì mi ní orí WhatsApp máa fún yín ní account number náà. WhatsApp number mi ni 08028565188. Ẹ má pe nọ́mbà mi, WhatsApp message òun ni kẹ́ send, á dára fún wa.